sì lọ. Àfáà míì náà tó sáńlé kéwú tí ò dúró gba bí wọ́n ti lo kéwú, ọ̀ṣẹ́ pé èèyàn lè kéwú kó má ké bí wọ́n ti lò. Bí èèyàn bá kọ́ kéwú tí ò kọ́ bí wọ́n ti lò, irú wọn làáfáà tẹ́ máa bá níbi wọ́n ti ń bẹ ajá fògún. Ǹjẹ́ a lè máa bọ̀gún? Ṣé bí irin ni wọ́n kó kalẹ̀, irin ni wọ́n ń bọ, wọ́n gbà yí pé irin yẹn alálẹ̀ ni, Ògún ni. Àwọn ọlọ́dẹ wọn a máa bọ́ nítorí pé wọ́n gbà yí pé irin ohun ìjà ni, irin ni wọ́n fi ń ṣe weapon. Gbogbo àwọn jagunjagun wọn a máa bọ́ torí pé wọ́n mọ̀ yí pé irin ohun ìjà ni. Wọ́n sì fẹ́ kí ó dojú ìjà kọ àwọn ọlọ́dẹ tí ń lò bọn, àwọn jagunjagun, àwọn sójà, ọlọ́pàá, gbogbo àwọn tí ń lo ìbọn ni wọ́n gbà wípé ní Yorùbá gbà wípé ó gbọ́dọ̀ máa bọ Ògún kí Ògún má bàa fẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀. Ẹni tí ń ṣiṣẹ́ tó jọmọ́ iṣẹ́ irin bíi goldsmith, bíi wẹ́dà, bíi dráìvà mọ́tò, Yorùbá gbà pé ó gbọ́dọ̀ máa bọ̀gún kí Ògún kó má bàa dojú ìjà kọ, kí Ògún má bàa fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀. Ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀? Fìlọ́sọ́fì wo ló pamọ́, fálísáfàtù wo ló wà lábẹ́ àbọ̀gún? Ẹlòmíì náà kò mọ̀, látara ìmọ̀ kan yóò máa búra pẹ̀lú Ògún. A fẹ́ búra, fún mi ní kinní yẹn, Miftáù tó wà ń bẹ̀ yẹn, yóò fẹ́ búra. Tó bá fẹ́ búra yóò wá ṣe báyìí, ó fẹ́ búra ní rìn. Mo kówó yẹn fún sẹ́yìn rè, Ògún rè, mo kówó yẹn fún, kò mọ̀ pé n tóun ṣe yẹn kò kásìn kankan. Ó pọ̀ láàrin àwọn dráìvà mọ́tò, yóò mú kọ́kọ́rọ́ ayé ẹ̀ ń rè. Tó wáyé pé mo bú rè, ó ń búra pẹ̀lú Ògún nù. Gbogbo tó máa fi irin ṣe, Ògún ni wọ́n a máa fi búra. Ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀? Ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ láti máa búra pẹ̀lú Ògún tàbí láti máa bá wọn lọ bọ Ògún? Àwọn Yorùbá nígbà àtijọ́ wọn a tún máa fi ẹ̀jẹ̀ èèyàn wọn a máa fi bọ Ògún. Ẹlòmíì bóyá ó dáràn, wọ́n á ní kí wọ́n lọ bẹ́ orí ẹ̀ fógún. Ẹ lọ lè bẹ́rí ẹ̀ fógún. Nílẹ̀ Yorùbá àtijọ́ tí wọ́n bá fẹ́ lọ sójú ogun, tí wọ́n bá fẹ́ lọ jagun, wọ́n á máa bọ Ògún kan tó lójú ogun. Ní ayé ìgbà tí wọ́n sì máa ń rí ẹrú rà, wọ́n lọ ra ẹrú tàbí kán mú lára ẹrú tí wọ́n ní tàbí kán lọ mú lára ẹlẹ́wọ̀n. Wọ́n á fi bọ Ògún nítorí kán lè bá ṣẹ́gun bọ̀ ní ojú ogun tí wọ́n ń lọ. Ṣùgbọ́n ẹni tán bá fẹ́ fi bọ Ògún nígbà àtijọ́, nítorí ìṣẹ́gun bẹ́ẹ̀, wọ́n wà á múra fún bí ọba, wọ́n á wọṣọ rí fún, wọ́n á kó lẹ̀kẹ̀ sí lọ́rùn, wọ́n á kó lẹ̀kẹ̀ sí lọ́wọ́, wọ́n wà á pàréèdì ẹ̀ káàkiri ìlú, wọ́n á mú rìn kiri, wọ́n máa lùlù tẹ̀lé lẹ́yìn, wọ́n á ṣe bẹ́ẹ̀. Ó kọ̀ látán bá fẹ́ lọ sójú ogun ni wọ́n ò fi rúbọ nígbà àtijọ́. Ìgbàgbọ́ wọn ni pé ẹni yẹn nígbà tí ó jẹ́ ẹ̀san fún pípa táwọn pa fi ṣètùtù, ẹ̀san rẹ̀ náà ni pé yóò padà tún ayé wá, yóò wá níwà ọba nígbà tí ó bá fi tún ayé wá. Ìgbàgbọ́ wọn nìyẹn, ìtìkọ́dùn wọn nìyẹn lórí nǹkan yẹn. Yóò tún ayé wá, yóò wá, yóò dẹ̀ jọba láyé míì tó bá wá. Apa èèyàn, wọn a máa pa èèyàn fi bọ́. Wọ́n á sì máa bẹ́ ajá fún. Tán bá fẹ́ bẹ́ ajá fún, wọ́n á fa ẹsẹ̀ rẹ̀ méjèèjì tẹ̀yìn, wọ́n fà sẹ́yìn. Ẹsẹ̀ rẹ̀ méjèèjì tíwájú náà, wọ́n fà síwájú, wọ́n fà gan tí ó tight gan, tí wọ́n ti so. Lẹ́ẹ̀kan náà wọ́n sì bẹ́ orí rẹ̀ sílẹ̀. Tán bá ṣe ń bẹ́ báyìí
náà ni gbogbo àwọn tó wà ń bẹ̀ ó fi gbé ta pé Ògún yè tí wọ́n gbàlù tí wọ́n máa jó wọ́n bẹ ajá f'Ògún lẹ́yìn yẹn wọ́n tún pa bí ẹdìyẹ àwọn bí ibòmíì wọ́n tún lè pa ẹ̀yìn ewúrẹ́ wọ́n lè pa àwọn nǹkan báwọn tí wọ́n fi sọ́pọ́ọ̀tì wọ́n sì dá obì wọ́n ṣe àwọn nǹkan kan wọ́n ni wọ́n ń bọ ṣùgbọ́n yín tí ó wà ń bẹ̀ ni pé irin ni wọ́n gbé kalẹ̀ tí wọ́n ń bọ alhadid irin kí ló lè mú kí Yorùbá máa bọ irin kí wọ́n pè é ní irúnmọlẹ̀ kí ló lè fà á? Is there anything special in iron that could have led the Yoruba race to have been worshipping iron? What philosophy could be hidden under the worship of iron by the ancient Yorubas? What could have led to the worship of iron among the Yoruba race? What could have led to it? Is iron so special, or is it holy? Why could some people have arrived at deifying a particular element as iron? Tó fi wá di wípé wọ́n á ń bọ irin steel tí wọ́n á ń bọ. Tá a bá wá lọ sí archaeological findings, àwọn archaeology, àwọn ní archaeology, ìmọ̀ archaeology, àwọn tí máa ń lọ wo tùrásà, àwọn àlùmọ́nì tí wọ́n máa ń fi ṣe, tán máa ń wádìí àlùmọ́nì tó wà níbì kan tí wọ́n máa wú ilẹ̀. Àwọn onímọ̀ yìí wọ́n jẹ́ kó yé wa yí pé alhadid irin kì í ṣe inú ayé tá à ń gbénú ẹ̀ yìí, kì í ṣe bẹ̀ ló wà tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó wá láti òkè ni. Iron does not belong to our planet. It is alien to our planet. Irin wá látòkè ni. Irin sọ̀kalẹ̀ wá ni. Bí ọdún mélòó wá ni irin yìí sọ̀kalẹ̀, ọdún mélòó ni irin ti lò nínú ayé? Wọ́n jẹ́ kó yé wa pé ní several millions of years ago, àìmọye mílíọ̀nù ọdún sẹ́yìn ni ìntà ń pè ní irin ló di pé ó dé inú ayé tá a wà nú ẹ̀ yìí. Kò sì sí tó fàájú pé àwọn ìràwọ̀ kan lójú sánmọ̀, àwọn ìràwọ̀ yẹn wọ́n explode. Explosion dé bá àwọn ìràwọ̀ nì. Nígbà tí torí pé ìràwọ̀ kọ̀ọ̀kan ló ní expiry date tá à ń pè ní supernova. Tí ìràwọ̀ bá ti lo expiry date yẹ, dandan ni kó explode, dandan ni kó blow. Ìgbà táwọn ìràwọ̀ kan wá blow tó di pé ó crash nígbà tó ti expire, níbẹ̀ ni àwọn ẹ̀dùn àrá kan ló ti jáwọ́ ọnú ayé tí wá ń bí tán ń pè ní meteorite. Àwọn ẹ̀dùn àrá tó wọnú ayé wa ní inú rẹ̀ ní irin wà, iron inú ẹ̀ ló wà. Báyìí ni n tó ṣe sábàbí bí irin ṣe dénú ayé nu ni, n táwọn archaeologists sọnù ni. Ó wá tó gbà wọ́n ló tó àìmọye mílíọ̀nù ọdún sẹ́yìn tí nǹkan yẹn ti ṣẹlẹ̀. Ìgbò wá ní ọmọ èdè ènìyàn tó ń gbénú ayé tó wá mọ̀ wípé káwọn máa àwọn kankan tó mọ tí ń jẹ́ irin. Ó tó gbà wo a ti mọ ìgbà tí irin ti ń bẹ nínú ayé pé tó àìmọye mílíọ̀nù ọdún sẹ́yìn ni irin dénú ayé. Ìgbà wo wá lọmọ èdè ènìyàn mọ̀ wípé tó irin ni kíní yóò máa jẹ́, ó sì wúlò fún nǹkan báyìí àti nǹkan báyìí, a lè fi ṣe nǹkan báyìí. Ìyún tọdún mélòó? Ó jẹ́ 3000 years kan tó bí Ànábì Ìsá. 3000 BC ni ọmọ èdè ènìyàn tó fojú kan in tí ń jẹ́ irin gẹ́gẹ́ bí ohun ìwúlò. Ni wọ́n tó bẹ̀rẹ̀ sí ní wá irin nínú ilẹ̀, ni wọ́n tó bẹ̀rẹ̀ sí ní mú irin jáde nínú àlùmọ́nì tó wà.
tí wọ́n á bẹ̀rẹ̀ sí ní fi ṣe ọkọ́ àtàwọn nǹkan oríṣiríṣi. Ìyẹn jẹ́ bí ẹgbẹ̀rún ọdún mẹ́ta ká tó bí ànábì Ìsá tó ń pè ní Jésù. Tá a bá wá fi eléyìí nì, tá a bá fi sí títí dèní, yóò máa jẹ́ nǹkan bí ẹgbẹ̀rún ọdún 5 ó lé díẹ̀ tí ọmọ ẹ̀dá ènìyàn gbọ́njú mọ́ tí ń jẹ́ irin. Irin yìí làwọn kan wá ń bọ yìí tí wọ́n wá ń pè ní Ọlọ́run tí wọ́n ń sìn. Ọlọ́run yín 5,000 years ago ni wọ́n bí. Ọ̀fùwúmù ẹ̀nu. Gbogbo ẹni tí ń bọ Ògún, Ògún tó ń bọ 5,000 years ago ni wọ́n ṣe kíni ni wọ́n bí. In tó ní date of birth, in tí gbogbo ayé mọ̀ bí, gbogbo àwọn ẹlẹ́kọ̀ọ́ mọ̀ bí tó ti ń bọ̀, ilẹ̀ yín wá ń bẹ ajá fún lẹ̀ wá ń bọ̀. Nínú ìwádìí táwa tún wá ṣe ni pé ó ṣeé ṣe nítorí pé àwọn ọdún kan wà sẹ́yìn tí àwọn craft kan tó ń jábọ́ tó já. Àwọn craft tó já yìí ó lè jẹ́ ti àwọn alien, àwọn ẹ̀dá kan tí ń gbé nínú ayé ibòmíì. Ìgbà tí craft yẹn wá já tó já tí ẹmọ tí kí plane crash tó wá já wọ ilẹ̀ Yorùbá, làwọn Yorùbá wá bẹ̀rẹ̀ sí ní ṣa irin tó wà lára craft tó já. Èrò wọn ni pé Elédùmarè fi ránṣẹ́ sáwọn káwọn máa ṣe kí ni o, káwọn máa bọ, ní wọ́n bá bẹ̀rẹ̀ sí ní bọ irin, ní wọ́n bá sọ́dọ̀ Ọlọ́run. In tó ṣe ọmọ Yorùbá ni pé gbogbo nǹkan tó bá jẹ́ àjòjì sí wọn, tó bá jẹ́ èèmọ̀ sí wọn, wọ́n máa ń gbà pé nǹkan yẹn tọ́ sí káwọn máa bọ. Ẹ wo fóònù yìí nísìn, ká pé nígbà àtijọ́ ni wọ́n mú fóònù yìí wá sílẹ̀ Yorùbá, níbi ojú wọn dúró dé, wọ́n máa sìn ni, wọ́n máa bọ láràárọ̀, wọ́n sọ́dà kúnlẹ̀ bọ. Táíwò làwọn ń wò yìí, Táíwò l'Amẹ́ríkà ń bá wa sọ̀rọ̀ à ń wò báyìí. Ẹ̀yin alálẹ̀ mọ̀ ṣe ń wo ìtẹ́ tó fi ránṣẹ́ sí wa yìí. Àgàgà ká wá pé pléènì ìbò kan ní ń fò lọ, ní fóònù wá jábọ́ lọ́wọ́ ẹnìkan bẹ́ẹ̀, ní wọ́n á dédé rí nínú okùn, ní wọ́n bá ń gbọ́ ọ̀rọ̀, ní wọ́n bá ń tẹ̀, ní wọ́n bá ń dún èèyàn rẹ̀. Yorùbá mọ̀ sìn ní níjọ náà, níbi ojú wọn dúdú dé, wọ́n bẹ̀rẹ̀ sí ní forí kanlẹ̀ fún. Wọ́n tó máa jí láàárọ̀, wọ́n lọ ta epo yí ká níbi tó wà, wọ́n gbé síbì kan ni, ààfin kábíyèsí ni ó wà. Wọ́n mọ̀ sìn, tó bá tún dalẹ̀ gbogbo ẹni tí bá ń tọrùn kí wọ́n mọ̀ wá bẹ̀. Tí kábíyèsí bá wá jẹ́ni tó jáǹtì ẹ̀, yóò máa ṣáàjì ẹ̀ kó má bàa kú, kó lè bá máa sọ̀rọ̀ lọ. Wọ́n sì máa kó ìṣàkọọ́lẹ̀ wá síbẹ̀ pé tó Ọlọ́run táwọn ṣe rí, wọ́n fún lórúkọ. Irú ẹ̀ náà ni Yorùbá ṣe tí wọ́n fi ń sin irin tó ń pè lógún. Irin tí wọ́n lọ ṣà nínú craft kan tó crash sílẹ̀ Yorùbá níjọ́sí, níjọ́hun ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sìn. Àtijọ́ náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní bọ Ògún. Òun ló fi jẹ́ pé táwọn bá fẹ́ kíyàn lásídẹ́ǹtì, wọ́n ní kó lọ ṣe kíni, kó lọ lè bọ̀gún. Wọ́n gbà yí pé Olódùmarè ló fi nǹkan yẹn ránṣẹ́, ni wọ́n fi ń bọ, ni wọ́n fi ń sìn. Tá a bá sì lọ wọnú Quran, Suratul Hadid, àyà 25, àwa náà rí ń bẹ̀ yí pé irin ó wá látòkè ni. Bá ń káyà nìjẹ́ ń kọ́ ká. A'udhu billahi minash shaitanir rajim, bismillahir rahmanir rahim. Laqad arsalna rusulana bil bayyinati wa anzalna ma'ahumul kitaba wal mizana liyaquma an-nasu bil qisti wa anzalna al-hadida fihi ba'sun shadidun wa manafi'u lin-nasi وليعلم الله من ينصره ورسله بالغيب إن الله
قوي عزيز. بسم الله. لقد أرسلنا رسلنا بالبينات ما شاء الله. وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس وليعلم الله ما ينصره ورسله بالغيب إن الله قوي عزيز. Ọlọ́run sọ fún àánú súrà yìí pé ní òun rán àwọn òjíṣẹ́ pẹ̀lú àwọn àmì ìyanu oríṣiríṣi, òjíṣẹ́ kọ̀ọ̀kan pẹ̀lú àmì ìyanu tiẹ̀ tí ó mú wá sínú ayé tára yóò máa rí lára rẹ̀ tí wọ́n fi mọ̀ pé tàwọn Ọlọ́run la rán níṣẹ́. وأنزلنا معهم الكتاب. Ọlọ́run ní àwọn Ọlọ́run fún wọn ní ìwé wọn ó máa mú ìwé wá bá aráyé, wọn ò lè kà wọn lè kà ó, ìwé ó máa wá bá wọn tára yóò dọkumẹ́ǹtì tí ó máa la ayé lójú. Ìwé yẹn wọ́n máa rí òfin bẹ̀, ló fi sọ pé líyàkúmọ̀ wàlímìzánà, ìdájọ́ tí wọ́n fi máa dájọ́ ẹni ó bá ṣe báyìí ìdájọ́ báyìí ní kẹ́ ẹ fún, bí yẹn bá yáwó tí ò san báyìí ní kẹ́ ẹ ṣe, kẹ́ ẹ tó yáyàn lówó báyìí ní kẹ́ ẹ ṣe. mìsánà nìyẹn, kó má bàa sí àbòsí nínú ayé. líyàkúmọ̀ nasu bilqist, kí dọ́gba lè bá wà nínú ayé. Ọlọ́run ní Ọlọ́run gbogbo àwọn òjíṣẹ́ òun ti fún wọn ní eléyàn. Òun ò wá jẹ́ kó dúró ń bẹ̀ wá hanzalina àdìdà, àwọn Ọlọ́run la sọ irin kalẹ̀ wá sínú ayé. So Yorùbá wọ́n gbà á níbẹ̀ yẹn, Olódùmarè ló fi kíni ránṣẹ́, ló fi irin ránṣẹ́ sínú ayé. Àwọn Olódùmarè táwọn ń wí nǹkan kì í ṣe tóun gbẹ omi ń gbẹ ń jọ sí o. Allah Ọlọ́run ọba tó ní ayé tó ní ẹ̀dẹ́ yẹn, òun ló fi irin ránṣẹ́. Ó sọ nínú Al-Qur'an, ó láwọ Ọlọ́run àwa la sọ irin kalẹ̀ wá sínú ayé. Irin ò sí nínú ayé tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwa la ṣe ọ̀nà bí irin ṣe dé inú ayé. ń bò wá dénú ayé, ó wá lọ darapọ̀ mọ́ àpáta, àwọn sedimentary rock, ó lọ darapọ̀ mọ́ inú àpáta nígbà tó dénú ayé. Inú àwọn meteorite, àwọn ẹdun àrá, àwọn tó ń pè lẹ́dun àrá ni àwọn òkúta tí à ń pè lẹ́dun àrá, ṣe mọ̀ pé òkè ní ti ń wá. Ẹdun àrá ní máa ń jábọ́ tí ó ṣe ṣòro lójú sánmọ̀ tẹ́ẹ̀ ní mọ́ bí ó lọ́hun. Kí ni yà á tanná lọ́wọ́ alẹ́ báyìí, yóò kọ̀ lọ lójú sánmọ̀ báyìí, náà yà á lọ báyìí. Ẹdun àrá nù, meteorite làwọn eléèbó ń pè. The major constituent tó wà ń bẹ̀ irin ni. Ọlọ́run ní àwọ Ọlọ́run là ń fi ránṣẹ́ sínú ayé, à ń fi irin ránṣẹ́ sínú ayé látòkè látọ̀dọ̀ ọwọ́ Ọlọ́run ní. Ba'sun shadidun, irin bó ti wá wà gbogbo nǹkan agbára lẹ lè fi ṣe, oríṣiríṣi nǹkan ìjà lẹ lè fi irin ṣe, oríṣiríṣi nǹkan ìjà lẹ lè fi ṣe. Náà làwọn Yorùbá táwọn mọ̀ nínú tí wọ́n mọ̀ tán fi ń ṣe náà ni wọ́n ń lò ó. Wọ́n ní ẹ lọ wẹ́dun àrá wá, bọ́tà bá ń sà sí yín, bọ́n pé gba bọ́n pẹ́gbẹ̀rún, ẹ lọ wẹ́dun àrá wá. Wọ́n wà ní ó yá ẹdun àrá, ó yá ẹ ṣe báyìí, ẹ ṣe báyìí, ẹ ṣe báyìí. Ba'sun shadidun, lára ba'sun shadidun ló náà wà. Ẹlòmíì mò ń bọ̀, ẹlòmíì tó bá rí pé wọ́n ń ṣoògùn, wọ́n ń gbàgbàdà kaná, yóò ní wọ́n dẹlẹ́bọ. Gbogbo ohun tí wọ́n ń kó mára wọn tán ń jóun ta lónìí. Ògún dúró lọ́tọ̀, ẹbọ ṣe kí ni? Ó dúró lọ́tọ̀, kò dàpọ̀. Ọ̀tọ̀ lẹ́bọ, ọ̀tọ̀ lóògùn. Ọlọ́run tó fún wa ní irin, ó dá nígbà tó sọ pé òògùn tí ìsìlámù yànda ká máa ṣe òògùn àìsàn ni. Fi ba'sun shadidu, ìntà lè lo ẹdun àrá fún, ṣóògùn àìsàn ni wọ́n lo ẹdun àrá fún. Irin sì lẹ́dun àrá. Àwọn Yorùbá á sì máa lò fún àgbélépọ̀tá, kápá ọ̀tá má káàyàn. Ṣóògùn àìsàn lélẹ́yìn. Inú tírà kan tí wọ́n pè ní Al-Fatawa Indiya, wọ́n wá ń sọ níbẹ̀ pé ìyẹn lè lo gbogbo egun ẹranko láti fi ṣoògùn, àfẹ́gun èèyàn nìkan ni ó gbọ́dọ̀ lò. Àti àwọn egun nǹkan tọ́lọ́run ṣe léèwọ̀ nínú Al-Qur'an. Ẹ má débẹ̀.
àmọ́ gbogbo ẹranko tọ́lọ́run ò ṣe léèwọ̀ ẹ lè ló fi ṣe oògùn. Gbogbo àwọn ẹranko lẹ́lò ló fi ṣe oògùn àmọ́ ó gbọ́dọ̀ jẹ́ gbígbẹ rẹ̀, kò ní jẹ́ tútù. Láàárọ̀ ti bal yá abisan, ó gbọ́dọ̀ jẹ́ gbígbẹ tí kò sí ẹ̀jẹ̀ ní ara rẹ̀ mọ́. Ó wà nínú fatawa India. Sógun àìsàn ni wọ́n ń fegun ẹranko ṣe. Sógun nírúurú lélẹ́yìn pé ẹ lọ wá igun ológbò, ẹ wá orí ọká, orí ejò ọ̀sà, orí òwìwí, orí àwòkó. Ṣé oògùn nírúurú ńgbà wọ́n yànda fún wa ká lè lò nínú ṣẹ̀ríà nísìnyí, ṣé oògùn nírúurú ni wọ́n ń forí àwòkó ṣe? Sógun bà nìyẹn lòun fẹ́ fi eegun ológbò ṣe? Sógun bà ni? Àbóyé oògùn àtọ̀sí ni yóò sọ pé òun fẹ́ fi orí ọká ṣe? Bí wọ́n bá tiẹ̀ fi ń ṣe alẹ́ àgìlàbíyà kí ni wọ́n fi ń ṣe? Oògùn ṣíṣe kìí ṣẹbọ. Ibi kálukú bá wá ti lọ gba oògùn rẹ̀, ẹlòmíì lọ gba oògùn rẹ̀ lọ́dọ̀ ẹlẹ́bọ, wọ́n wàá gbẹ́bọ lé lọ́wọ́. Bíi kíni? Ńgbà wọn fún ẹ lóògùn tán nísìn, tán wá sọ fún ẹ pé tó o gbọ́dọ̀ máa pa nǹkan kan fún kinní yẹn o lóṣooṣù o. Ibi tó ti lọ gbà ló sọ ọ́ dẹbọ. Bí ò pa nǹkan fún un náà kò ní ṣe kíni, yóò ṣiṣẹ́. Bí ẹni wọ́n fún lóògùn kan ní tán ní kó lọ máa fọtí lò, bí ò fọtí lò bó fomi lò yóò ṣe kíni. Àmọ́ ńgbà tó yẹ pé ẹni tó fún lóògùn yẹn ọlọ́tí ni, òun ti fẹ̀kàn múdímúnú lò kámúrì ni, òun fẹ̀kàn tí ó ti kúnnù àmọ́tí, yóò wá fọtí nákàlí oògùn fún ẹni tí kìí ṣọlọ́tí. Dàbí mo ti dà pé kóun náà lè di ọlọ́tí bíi tòun. Wọ́n ní ọ̀fọ̀ tí lò láì nígbà tí òyìnbó ò tí ì ṣe ọ́ọ̀tì, kí náà fi ń lò? Ṣe bẹ́ẹ̀ kọ́ ni làwọn bàbá wa fi ń lògùn nígbà àtijọ́ pé ẹ wá ẹ̀kọ́ eléwé ẹ fi fọ́kọ mu. Níta àgbọ́njú bá lọ́dọ̀ àwọn bàbá wa nù, ẹ fi fọ́kọ mu. Tàbí kán ní kí èèyàn fomi tó lọ́wọ́rọ́ lò ó. Ìmí omi àgbọn ẹ fi lò ó, wọ́n sì ń lò ó sì ń ṣiṣẹ́. Àmọ́ ayé èsì gbogbo kálukú ti dọlọ́tí. Ó máa gbọ́ àràárà ni o. Àràárà ni o. Gbogbo àfáà wa dọlọ́tí kalẹ̀. Ibi wọ́n ti lọ ń gbà ló sọ wọ́n di bẹ́ẹ̀. Ìyẹn lè so oògùn, gbogbo ẹnu wọn fi sọ. Oògùn àìsàn kọ́ là ń wí. Oògùn àwúre, oògùn ẹ̀yọ́nú, oògùn ìtajà, oògùn awọ́rò kìí ṣàrámù kìí ṣẹbọ. Ókọ táwọn Yorùbá fún ni wọ́n fún. Ókọ ò sì kàn wá nínú ṣẹ̀ríà, ingredient ló kàn wá nínú ṣẹ̀ríà. Ingredient àti methodology tó fi ṣe in tó kan ṣẹ̀ríà nu. Orúkọ ò bá pè lóko tó ń wẹ wàhálà ti ẹnu, èdè ìlú yín ni. Ó pè é lóṣólẹ̀, èdè ìlú yín ni tó wùn yín lẹ pé òun. Kí lẹ kójọ sínú ẹ̀? Lárúbáwá ò mọ̀ tí ń jó sólẹ̀. Tíra wo ni wọ́n ṣe wá láti ilẹ̀ Lárúbáwá táwọn akọ́síbẹ̀ pé tó alihosole huwa haram, alihawure huwa shirk, aliheyonu huwa haram. Níbo ni wọ́n kọ́ sí? Mú tíra tán kọ́ sí wá. Mú wá tíra tó wà pé tó alihosole huwa haram mú wá. Aliyawure huwa shirk mú tíra tó wà wá. Lárúbáwá ò mọ̀ tí ń jẹ́ bẹ́ẹ̀. In tí Lárúbáwá máa treat fún yín ni pé àwọn èròjà báyìí àràmù ni, ẹ gbọ́dọ̀ fi ṣe kíni, ẹ gbọ́dọ̀ fi ṣoògùn. Tí o bá wá ṣe oògùn kan tí gbogbo tí wọ́n sọ pé ó jẹ́ àràmù yóò sí nínú ẹ̀, ó kíìmù wo ló fẹ́ fi sọ oògùn tẹ́ni yẹn ṣe di èèwọ̀ fún? Ó kíìmù wo, ìdájọ́ wo ló fẹ́ fi sọ dé èèwọ̀ fún? Tuharrimuna ma halalallahu wa tu'alliluna ma harramallah. Ntọ́lọ́hun ò ṣe léèwọ̀ fáwọn èèyàn, ẹ̀ ń sọ di èèwọ̀ fún àwọn èèyàn pẹ̀lú làákàyè lásán. Ṣé wọ́n máa ń fi ráàyè sọ nǹkan di àràmù ni? Kó tó lè pe nǹkan ní àràmù fún àwọn èèyàn, ó máa múra gan mà ní. Evidence tó yí nínú Kùránì ó máa gbọ́dọ̀ bá kí ẹ. Wọ́n máa ń dédé pe nǹkan láràámù.
ìyà tó ń tì ó jẹ́ níwájú Ọlọ́run kíyàn máa dédé pé nǹkan ní àràmù fún àwọn èèyàn láì ní evidence tó solid nínú Al-Qur'an kó dédé máa pé nǹkan ní àràmù fáwọn èèyàn ìyà tó ń tì ó jẹ ingredient tán bá kó jọ láti fi ṣoògùn ní sọ ògùn di haram lẹ́yìn yẹn ló ṣẹ̀ wá kan àkídà wo lẹ́ni yẹn fi ti ògùn yẹn tó bá tá bá sì ń sọ̀rọ̀ àkídà tí yẹn fi ti ògùn paracetamol gan ó lè bọ́ sábẹ́ haramu nípasẹ̀ àkídà paracetamol kí ẹ̀ máa sọ pé paracetamol yẹn àfàìlò àfi kí ni àfàìlò ṣé wọ́n yìí lo paracetamol nú àwúre ni ó tún gbọ́ tó mú lálẹ́ paracetamol nínú àwúre ṣé wọ́n yìí lò ń bẹ̀ ni update wọ́n pe paracetamol mẹ́ta lọ pẹ̀lú àtàjọsìn ṣé báyìí ó yá fi ṣe é jẹ ló bá dòun ṣé wọ́n yìí ló paracetamol inú oògùn inú àwúre inú ẹ̀yọ́nú jọ mi tún pè yín náà lára mú ìtìkọ́ọ̀dù lè sọ paracetamol di àràmù nípa tí yẹn máa ń sọ ó gbóná gan àfàìló yẹn kí ló mean ó ti ń yìn tó bá ti ń yìn yẹn ó ti ń sọ ọ́ di kí ni ó ti ń fún ní kúwàtú hìlàhíyà nìyẹn nínú tó lè sọ ògùn di àràmù ìgbàgbọ́jẹ́ kan bẹ̀ ìgbáralé ni wọ́n fi ní ṣẹ̀ríà fi tako ká gbé nǹkan kọ́rùn nítorí pé wà á krabu ilà shirik ó lè tètè sọ̀yàn dẹlẹ́bọ nípa pé ìyẹn ó ti gbára gbẹ́mi lé àtàǹjọ́ míì tó bá jáde tí òòrùn ti fi ìkọ́rùn yẹn sọ́rùn ẹ̀rù ó máa bá pé alájì mò ń bọ̀ kí ló dé mò ń bọ̀ ẹ sáà dúró dè mí mo gbàgbé nǹkan sílé ń sáré lọlé ẹni kí ló fẹ́ lọ mú ìkọ́rùn àkídà rẹ̀ ló sọ ọ́ dẹlẹ́bọ ìkọ́rùn yẹn gangan kọ́ tó bá jẹ́ pé ìkọ́rùn yẹn nǹkan Ọlọ́run àyà Kùránì ló ṣe kí ni o ló wà ń bẹ̀ èèyàn kan lé ó hàn ní láfi sí pépà ó hàn Ayatul Kursi sí pépà ó hàn màlùmọ̀ àwàsàtẹ́yìnì ó hàn sí pépà ó fi làkọ́díjà kùn sí ó wá dì í ní tíra ń gbé kọ́rùn kì í ṣe àràmù o ṣùgbọ́n in tí ó sọ dàrámù nǹkan yẹn súnmọ́ púpọ̀ ìtìkà ìgbáralé tẹ́nì yẹn bá gbáralé tí wọ́n ń débi tó bá débi wípé tí ò bá tí ì gbé kọ́rùn ẹ̀rù ó máa bá ọkàn rẹ̀ ò ní balẹ̀ nǹkan yẹn ń ti di nǹkan míì mọ́ lọ́wọ́ ó ti ń di nǹkan míì mọ́ ní tí ń ṣẹ̀ríà ò sì fẹ́ ní tí wọ́n fẹ́ ká yàgò fún gangan ní tí wọ́n fẹ́ ká yàgò fún gangan òun náà ni pé ìmọ̀ agbára lé nǹkan míì tó yàtọ̀ síta ní Allah so ìyẹn tí yẹn bá ń gbára lé oògùn kan náà jù náà ìbá jẹ́ pé company ni wọ́n ti ṣe wá pé òun ní painkiller kan lọ́wọ́ wàláyì wíbẹ̀ jẹ́bẹ̀ Ọlọ́run ni kún fàyà kún Ọlọ́run ní painkiller yẹn kò sí bí pain yẹn ṣe lè lò tó tí yẹn bá ti lò báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ pain yóò sì máa lọ pain yóò sì máa lọ confam ó ti dẹbọ ó ti ń yìn tí wọ́n fẹ́ kó ṣẹlẹ̀ tí wọ́n fi ní ká sá fóògùn nǹkan yẹn ó ti bá lára painkiller ó ti bá pàdé lára painkiller ìyẹn ò gbọ́dọ̀ máa yín oògùn nítorí pé yìí máa yín yẹn yóò sọ di nǹkan míì mọ́ ẹnìyẹn lọ́wọ́ àtàwọn èèyàn tó ń ròyìn ẹ̀ fún so ó di méjì báwọn mo ti ka ingredient mo wá ka àkídà tẹ́nìyẹn ní sí tó lò yẹn irú àkídà wo ló ní sí ẹ̀yin ó kọ̀ déédéé bọ́ta ẹ mọ̀ pé àjò ṣíṣe ní èèwọ̀ lẹ́bọ fún àwọn èèyàn evidence wo lẹ fi sọ́dẹ̀bọ gangan náà àyàwó nu Kùránì lẹ fi sọ́dẹ̀bọ ibo náà kọ́ sínú Kùránì pé alẹ́ àwúre táwọn àkàpẹ́ iná lè àwúre wà lí oṣù lẹ̀ ṣìríkùn níbo ló wà ní Kùránì níbo wọ́n kọ́ sínú Kùránì àdíìsì wo ló wí bẹ́ẹ̀ fún yín pé iná lè àwúre pé kọ́lá Rasulullah sallallahu alaihi wasallam sọ yí pé o iná lè àwúre wà lè oṣù lẹ̀ wà lè ẹ̀yọ́nú ṣìríkùn ẹbọ ni wọ́n wà lè àtẹkẹràbùhà ẹ má súnmọ́ níbo ló wà kò sí ńgbà wọ́n fẹ́ sọ ọtí déèwọ̀ fún wa ṣé wọ́n dákọ ọtí wọ́n dákọ rẹ̀ ńgbà wọ́n fẹ́ sọ ṣìnà déèwọ̀ fún wa ṣé wọ́n dákọ rẹ̀ àbí wọ́n dákọ rẹ̀
èwo lẹ mú wá nínú Kùránì àtàdísì tẹ́ ẹ fi sọ pé tó káwọn èèyàn má ṣe tajà, káwọn èèyàn má ṣe àwúre, káwọn èèyàn má ṣe ẹ̀yọ́nú, káwọn èèyàn má ṣe òṣòlẹ̀, káwọn èèyàn má ṣe ìtajà? Èwo àyàwó àdísì wo ló dá ọkọ̀ nǹkan yẹn? Sọ̀rí àn nẹ́ẹ̀sùn sọ̀rí ùn wo ló wá lórí ẹ̀ tó là á mọ́lẹ̀ fún gbogbo ayé kọ̀tì iyùn tó wá sọ pé nǹkan yìí àràmù ni, tí ò ní sí ìlìtìbáṣ wà ṣubuhat. Ṣé máa ń fi ráàyí sọ nǹkan di àràmù ni nínú usulul fiqh? Ṣé wọ́n ní ká ẹ máa fi ráàyí pé nǹkan láàràmù fáwọn èèyàn ni? Ó máa proof ẹ̀ beyond every reasonable doubt. Before you can call something haram in Islamic jurisprudence, you have to prove it with all evidence that nobody can even doubt it afterwards. Ẹ wá ń pè ní káwọn èèyàn máa ń ṣoògùn, ayé àwọn èèyàn wá ń bàjẹ́, ẹlòmíì ò rọmọ bí, ẹni ó máa lọ sọ́dọ̀ aláàfáà kan fi inú nǹkan, ẹlòmíì ó gbọ́jà kalẹ̀ kò mọ̀ kán ti gbọ́n nǹkan síwájú ṣọ́ọ̀bù òun ni ò bá tà mọ́. Yorùbá burú fà, wọ́n ó gbọ́n nǹkan síwájú ṣọ́ọ̀bù ẹlòmíì láago mọ́kànlá alẹ́ tóun ti lọ lé ni ò bá ní tà mọ́. Nǹkan sì gbọ̀n síwájú rẹ̀ yìí tí wọ́n gbọ̀n síwájú ṣọ́ọ̀bù rẹ̀ tí ò fi tà yìí, ìbáṣepọ̀ súnmọ́ àwọn tó nímọ̀ ni. Kíní ewé pápásán àti kíní kan báyìí àti kíní kan báyìí ni wọ́n ó gbó mọ́ra wọn, ni wọ́n ò ní kó lọ fi fọ́ ṣọ́ọ̀bù ẹ̀ ní ò bá tó bẹ̀rẹ̀ sí ní tà. Lẹ́yìn bá ní àrámù ni o, ṣíríkù ni o, ẹ má ṣoògùn o, ẹ má lọ̀dọ̀ àwọn àfáà yẹn o, ẹlẹ́bọ ni wọ́n o. Níbo lẹ ti rí i? Níbo lẹ ti rí gbogbo ohun tẹ́ ń wí yẹn? Nǹkan ó máa jẹ́ mùbáhù, gbogbo nǹkan láyé yóò máa jẹ́ n tó lẹ́tọ̀ọ́ until it is proven otherwise. Gbọ́ dáadáa o. Gbogbo nǹkan ó máa jẹ́ n tó lẹ́tọ̀ọ́ fún ẹnikẹ́ni láti ṣe until we see a proof that says otherwise. Tó sọ pé ká má ṣe. So tí ò bá sí n tó pe nǹkan kan ní haram fún àwọn èèyàn, nǹkan yẹn ẹ̀tọ́ ni. O ò ní sọ fún yàn pé kó lọ mú evidence wá tó báàkì pé kó lo àwúre, pé ó dà ẹ mú àdísì wá tó sọ pé a lè lo àwúre, àbí ẹ mú àdísì wá tó sọ pé a lè jẹ oṣólẹ̀, àbí a lè jẹ àsojẹ, àbí a lè lo ẹbu. Ẹ mú àdísì tó sọ pé ká lò wá, you will not ask for that. In tí wọ́n lọ mú wá ni pé àdísì tó sọ pé ká má ṣe kíni, ká má jàsè jẹ, ìwọ nìyẹn ni wọ́n lọ mú wá. Gbogbo nǹkan ó máa jẹ́ n tó lẹ́tọ̀ọ́ títí dìgbà tá a fi rí nẹ́ẹ̀sù sọ ìwù tó sọ pé èèwọ̀ ni. Bó ṣe jẹ́ nìyẹn. Fi ìbáṣu ṣẹ̀dídù láti yà níbi ọ̀rọ̀ irin, ìwúlò irin ní tí wọ́n ń fi irin ṣe. Èèyàn ṣe òkà yìí wá rèé, tó bá fi nà yàn èèyàn ṣubú ni. Ó ṣe òkà, ó wá ní òkà tóun ṣe yìí tóun bá fi na ẹnikẹ́ni ẹnìyàn ó ṣubú ni. Kí lẹ máa ń pè àfà? Àlùwò. Sórí nínú ṣẹ̀ríà ó tí ì lè sọ pé n tó ṣe haramu ni. Ẹ máa farabalẹ̀, ẹ má sáré máa condemn nǹkan máwọn èèyàn lọ́wọ́. Àbí yẹn ṣe òkà, ó ní tóun bá fi nà yẹn ẹnìyàn ó máa sáré lọ ni. Kí lẹ ń pè yẹn? Ànàsáré. Má tí ì sọ pé haramu ni torí pé ìwọ ò mọ̀, àbí torí pé ìwọ ò kí ń lò. Má fi ìkanra yẹn pé nǹkan yẹn ní haramu fún. Kọ́kọ́ farabalẹ̀. Question méjì ló máa bí tàbí mẹ́ta. Alákọ̀ọ́kọ́ ni pé kí ló fi ṣe? Orúkọ tó pe nǹkan yẹn kọ́ ni issue. Ìbá pè ní ànà ṣubú, ìbá pè ní ànà jẹun, ànà tọ̀, wàhálà tiẹ̀ lélẹ́yìn. Kí ló fi ṣe kinní ni wà bí ingredient wo ló papọ̀ tó fi ṣe? N tó kan ṣẹ̀ríà nìyẹn, ó dé ní. Ẹlẹ́ẹ̀kejì ni pé limasa, nítorí kí ló fi ṣe? Kí ló fẹ́ lò fún? So fẹ́ fi máa dàwùjọ rú ni, àbí nítorí ìjọ tí àwọn kèfèrí bá wá kógun wá jà yín nílé kéwú kẹ́ lè fi dáàbò bo ilé kéwú. Àwọn elégún dé, àwọn olóró dé, àbáwọn tọ́ọ̀gì gáràjì dé, wọ́n á lè mọ́yàn àfáà kẹ́ lè fi dáàbò bo. Ṣé ìyẹn lẹ fi ṣe ni, àbí kẹ́ lè fi máa dàwùjọ rú? Rísìn wo ló fi ṣe? Ìbéèrè méjì tẹ́ máa bí léèrè nìyẹn.
ẹ wá ní kó kan tó fi ṣe ó wá ní ewé iná ewé èsìsì ewé àràgbá adíngbọ́nránkú kíní kan ìjàpá àwọn nǹkan yẹn òun wá lọ rẹ́ sínú igi tí máa ń lẹ́gùn lára yìí tí jẹ́ igi kan báyìí lẹ́gùn sóko òun lọ rẹ́ síbẹ̀ fódìdí ọjọ́ 7 lẹ́yìn yẹn òun dẹ̀ lọ wú ó ní bóun ṣe nìyẹn sórí gbogbo tó kàkalẹ̀ yẹn kò sí àràmù ń bẹ̀ kò ingredient yóò ṣe kí ni kò sọ́dẹ̀ wọ̀ ó kù question kejì kí ló fẹ́ fi ṣe sórí ìyẹn lè ní weapon kí ìyẹn níbọn nísìnyí ẹni tó ṣe òka ànàsáré àtẹni tó ṣe òka àlùwò ọmọ ìyá kan náà ni òun àtẹni tó lọ ra ìbọn torí pé n tó ṣe yẹn kí ni weapon ohun ìjà ni ìbéèrè tẹ́ bí ẹni tó lọ ràbọn náà lẹ́bi òun náà yes sir ẹ ti ràbọn ẹ jọ̀ọ́ kí ni láísẹ̀nsì wo kí lẹ fẹ́ fi ìbọn ṣe ṣé ẹ fẹ́ lọ máa fi rọ́ọ̀bù ni àbẹ fẹ́ fi dáàbò bo ara yín tíjọba bá béèrè bẹ́ẹ̀ lọ́wọ́ yẹn tó bá ní for protection ṣé wọ́n ní fún ní láísẹ̀nsì ìbọn wọ́n á fún náà wọ́n máa fún ní láísẹ̀nsì ìbọn tí ọlọ́pàá máa lò láti fi dáàbò bò lú náà ni olè ó lò tí ó fi lọ ṣe kíni tí ó fi lọ rọ́ọ̀bù náà ni kidnapper máa lò tí ó fi gbàlúrú náà ni terrorist máa lò ìyàtọ̀ wá wà nínú lílò wọn lílò tẹnìkan àràmù lílò tẹnìkejì kò àláàlí kí ló fẹ́ fi òka ànàsáré ṣe kí ló fẹ́ fi òka àlùwò yìí ṣe ẹbí léèrè kí ló fẹ́ fi ṣe kí ló fẹ́ lò ó fún ìdí wo ló fi ṣe ìyẹn ni wọ́n ń pè ní mọ̀kọ́sídù ẹ wá ní kí ló fẹ́ fi ṣe wọ́n wá ní tó protection ni o àwọn ọmọ tọ́ọ̀gì yẹn wọ́n ti na ẹlẹ́hàá rí ní títì ń bẹ̀ yẹn o tí wọ́n gba jèlì bábà lórí ẹlẹ́hàá tí wọ́n na ẹlẹ́hàá ìdí nìyẹn táwọn fi lọ ṣe òkà pẹ́tò àyímọ̀ ìjọ mi tán bá tún dánrú ẹ̀ láṣà àfà fáì káwọn máa fún wọn jẹ lọ rísìn renu ẹ káre ẹ ṣe kí ni ẹ káre nu wà ìdúlà ohun mọ́sítàtọ̀ tòun kùránì ló wí bẹ́ẹ̀ ẹ gbáradì fún wọn ní gbogbo ntẹ́yìn náà bá mọ̀ ẹ ṣe kí ni ẹ gbáradì fún wọn. wọ́n wá kóbọn wá mọ́ṣáláṣí àwọn eléégún wá kóbọn wá mọ́ṣáláṣí wọ́n wá dàbọn bolẹ̀ lèmọ́mù àti làdáni wá bá a lọ ẹ wá ní wọ́n kúkú ṣèyídí sọ́lọ́hún ní ìdí wọn lọ́rùn ni ṣé wọ́n ń ka iye èèyàn tó wà lọ́rùn wọ́n ní wọ́n ṣe kí ni ṣé wọ́n ní wọ́n pé lọ́rùn ni kí lọ́lọ́run fẹ́ fi kú lèmọ́mù àti làdáni yẹn ṣe. ẹnìkan wá dé òun wá ní tá a bá dẹ̀ tu kíní gíráàsì kan báyìí tó máa ń wà láàrin títì yẹn gbẹ́gi ó kárí ó ti pẹ́ nínú oko tá a bá dẹ̀ tu gbẹ́gi tá a fi ẹyọ atare tá a fi sí kíní yẹn níbi ìdí ẹ̀ tá a ṣe báyẹn tán bá yìnbọn lù yẹn kò ní wọlé wà lára àmù ni dìdìrín ṣe ẹ́ ni àyàwó ló sọ dàrámù ṣọmọ kó ti gọ̀ ó ti gọ̀ nìyẹn náà wọ́n dàbọn belégún ìbọn wọlé wọ́n wá dàbọn bo lèmọ́mù ìbọn wá wọlé ẹ wá ló kúkú ṣẹ̀yídí ẹ̀yìn ẹ̀yìn ṣe ponú báyìí ta lè ro tẹ̀lé ẹ̀sìn ta lè ro wọ́ tẹ̀lé ṣé wọ́n ní tẹ̀lé légún lọ pé àwọn elégún yẹn ẹ̀yìn wọn ní kíní wà ẹ̀yìn wọn lọ́lọ́run wà ní wọ́n wí gbogbo ẹni tí ẹ̀sìn ò tí yé ládùúgbò ni wọ́n bá tẹ̀lé légún lọ wọ́n bá máa tẹ̀lé légún lọ wọ́n lọ ẹ̀yìn ẹ̀ ní ọlọ́run wà kí ló sì mú ewé ìsinsìn ló mú mọ́ra wọn wọ́n ṣá ilégún kò ràn wọ́n wá ṣálè mọ́mú wá wọlé ẹ wá ló kúkú ṣèyídí ò fowó nu àgbà kíní èso àgbà ni elégún lanú ẹ̀ àgbà ọlọ́run ló dàgbà o èso ni o ó lanú ẹ̀ ló bá kó èso wéré ń jẹjẹ sí ó kó ọmọ atare sí ó kó èso tìyẹn náà sí ó kà níye òǹkà tó yẹ kó kà ló bá dì í ló bá mí sétí kó tó jáde láàárọ̀ náà bá ṣá ni ò bá wọlé. kí ló stọ́ọ̀pù ìmáàmù náà láti mí sétí
ẹ̀yin dìdìrìn ẹ wá lára àmì ẹlẹ́bọ ni ẹbọ ni kíni ẹbọ ni kíni sórí oògùn ọ̀tọ̀ ẹbọ ọ̀tọ̀ kó papọ̀ o kò ṣe kíni kó papọ̀ ẹ má máa dìsí fún àwọn èèyàn mọ́ òdodo ọ̀rọ̀ ló gbọ́ lálẹ́ yìí fi ìbásun shadid bá ń tún àyà nìkà. بأس شديد ومنافع للناس وليعلم الله ما ينصره ورسله بالغيب إن الله qawiyyun aziz tánàbí bá fẹ́ lọ sójú ogun ó ń ṣe ńlá Muhammad sallallahu alayhi wa sallam ànábì awọ ẹ̀wúrin ṣíìdì tí wọ́n máa ń wọ̀ awọ ẹ̀wúrin átúndé fìlàrin ẹ dákun kò ṣe máa kalílà fi lójú ogun àtàyàtàlù kùrìsì pé ẹ̀yin sàábà kẹ́nikẹ́ni máa wọ ẹ̀wúrin o kẹ́nikẹ́ni máa lo fìlàrin o ìgbẹ́kẹ̀lé Ọlọ́run ti tó láìláì ilé aláni ẹja máa wí lójú ogun láìláì ilà ó lẹ́wù kán wá lọ máa ṣe bẹ́ẹ̀ pàdé àwọn ẹlẹ́bọ sànàbì gan ò ní bógun lọ. bíyàn ó bá jíṣẹ́ Ọlọ́run yóò gbọ́nú yóò gbọ́n ta ni o sọ̀rọ̀ dáadáa. bẹ́ẹ̀ bá fẹ́ jíṣẹ́ Ọlọ́run yóò gbọ́n nínú yóò gbọ́n. agbọ́ntà wọn fẹ́ òmùgọ̀ nídìí iṣẹ́ Ọlọ́run tó bá gọ̀ mọ́ jíṣẹ́ Ọlọ́run. Ọlọ́run kì í rán dìdìrín iṣẹ́ Ọlọ́run kì í ṣe kíni kì í rán dìdìrín iṣẹ́ yóò gbọ́nú yóò gbọ́n ta ni. èyí táwa kálí àlára mọ́ni ló wá wọ ló wá ṣe ló wá dára lẹ̀ ló wá ṣe dẹ̀gẹ̀rẹ̀ wọ́n kọ̀ pa ẹ́ tú akẹ́kọ̀ọ́ tú ẹ́. kí ló máa nábì ń wẹ̀ wọrin défì láàrin lọ sójú ogun láti lọ́ọ́ pàdé kèfèrí yasin òtó ṣé yasin òtó ni àbí bákàrà òtó àbí káfí ìyẹn máa gbọ́nú yóò gbọ́n ta ni o má jẹ́ káwọn dìdìrín kan fi kán máa tàn ẹ́ jẹ má yẹ kí dìdìrín kan tàn ẹ́ jẹ gbogbo ibi tó bá gbogbo tán fi ìbásun shadidun wá mọ̀nà fi hùlì nẹ́ẹ̀sì káwá lọ bí mọ̀nà fi hùlì nẹ́ẹ̀sì. irin tí bàbá ológun ń bọ yìí irin yẹn náà ó wà lára wa. Iron is one of the elements in our body. ẹ̀jẹ̀ tó wà lára wa yìí kíní kan wà nínú ẹ̀jẹ̀ yẹn wọ́n ń pè ní red blood cell. nínú ẹ̀jẹ̀ tó wà lára wa kíní kan wà ńbẹ̀ tí wọ́n ń pè ní red blood cell. red blood cell alikalaya adamawiya alhamra àwọn red blood cell yẹn nínú ẹ̀ irin wà ńbẹ̀ iron wà ńbẹ̀ òun ni iron yẹn ni ó jẹ́ pigment tó wà nínú hemoglobin òun ni kì í tó lára ẹlòmíì tí wọ́n pè ó ní anemia òun ni ò tó lára ẹlòmíì tí wọ́n pè ó ní sickle cell òun ni ò tó lára ẹlòmíì tẹ́jẹ̀ ó máa ya tí ò ní í dá tí wọ́n ní ẹ̀jẹ̀ yẹn kàn ń rọ́ọ̀ṣì ni kò dá láti jẹta hemoglobin yẹn ló ní iron yẹn ló ní pọ́blẹ́mù lára rẹ̀ tọ́nìkì tá à ń mu iron náà ni wọ́n fi ṣe irin náà ni wọ́n fi ṣe irin tí bàbá ológun ń bọ ń bẹ lára wa ń bẹ nínú tọ́nìkì tá à ń mu ẹni tí ẹ̀jẹ̀ ò bá tó lára rẹ̀ wọ́n ò ní kó máa jẹ̀fọ́ wọ́n ò ní kó máa jẹ àwọn èso kan nítorí pé àwọn èso yẹn àwọn náà ní iron yẹn nínú èso bíi apple watermelon carrot peanut ẹ̀wà nínú oúnjẹ tá à ń jẹ ẹyin ẹran adìyẹ ẹran màálù iron irin tí bàbá ológun ń bọ yìí ó wà lára gbogbo àwọn nǹkan wọ̀nyí kí ló dé tẹ́ ẹ̀ máa bọ wọ́n. ṣebí ẹ fẹ́ máa bọ irin ni bàbá ológun irin ohun tá a gbọ́dọ̀ máa bọ ni a ti gbọ́ ó wá yẹ kẹ́ ẹ máa bọ ẹ̀wà náà kẹ́ ẹ máa bọ ẹyin torí irin wà lára wọn ó yẹ kẹ́ ẹ máa bọ watermelon iron wà lára ẹ̀ ó pọ̀ gan ó
ó yẹ kẹ́ ẹ máa bọ kárọ̀tì. Ẹ bá ń sọ fún gbogbo àwọn bàbá ológun àdúgbò yín, ẹni irin tí wọ́n kó sẹ́ńkùlé yẹn nìkan kọ́ ló yẹ kán máa bọ o. Ẹni àfa àdúrà ń gbà sọ pé ó yẹ kán máa bọ watermelon, ẹ lọ rà á fún wọn tán àbá lè rà á, ẹni kán máa bọ yùn náà. Ẹ ra ẹyin adìyẹ fún wọn tàbí ẹyin òrò, ẹni kán máa bọ. Ẹ bá wọn ra kárọ̀tì, ẹni kán máa bọ òun náà, kán kó sẹ́ńkùlé kán máa bọ, kán máa bẹ ajá fún. Ẹni mo ní kí wọ́n lọ ra pínọ̀tì kán máa bọ òun náà, kí wọ́n ra ẹ̀fọ́ ewébẹ̀, ẹ̀fọ́ yànà pájà, ẹ̀fọ́ úgú, ẹ̀fọ́ tẹ̀tẹ̀ tàbáláyé, kán máa bọ, kán kó sẹ́ńkùlé kó máa bọ o. Ṣòbó fẹ́ máa bọ irin ní gbogbo tó yẹ kó máa bọ nìyẹn. Kó sì lọ ra blood tonic, fẹ́rọ́ọ̀sì, kẹmìránù, ọ̀rẹ́pítà, kó ra gbogbo àwọn blood tonic yẹn, ewé kó rà á, kó máa bọ wọ́n, torí pé gbogbo wọn náà lọ ṣe kí ni o, wọ́n ní irin lára. Kódà irin tí wọ́n ní lára kì í ṣe kékeré. Bàbá olóògùn ṣe ti gbọ́, ẹ máa bọ ẹyin o. Ẹ gbọ́dọ̀ bọ ni o, ẹ gbọ́dọ̀ má bọ o. Ṣé bẹ́ẹ̀ fẹ́ máa bọ irin ni? Irin ni irin tí ẹ̀rín yẹn nìkan kọ́ lẹ́ máa bẹ ajá fún. Gbogbo ohun tí irin bá ń bẹ lára rẹ̀ náà ló yẹ kẹ́ ẹ máa bẹ ajá fún. Kẹ́ ẹ máa bọ. Ẹ̀wà ní irin lára, ẹ máa bọ. Kárọ̀tì ní irin lára, ẹ máa bọ. Ẹ máa bọ. Ẹ̀fọ́ nírin, ẹ máa bọ. Ẹ máa bọ. Ẹyin nírin, ẹ máa bọ o. Lákàyè wà lára rẹ̀, ẹ máa bọ wọ́n. La fi sọ pé Yorùbá ǹjọ́ ò la tó fẹ́ lajú, ǹjọ́ ò la tó fẹ́ kó ń bi gbogbo àwọn nǹkan tí ò wà scientific tá à ń ṣe, àwọn nǹkan táwọn bàbá wa ń ṣe nígbà àtijọ́ látara pójú wọn dúdú. Ẹ wá ayé tó wá dayé ọ̀làjú tán, ẹ tún sì ń bọ irin, for God's sake. Bí fóònù yìí ṣe wà yìí ṣẹ́, tó ayé pé láyé àwọn bàbá wa yẹn ni wọ́n á máa bọ fóònù, wọ́n máa sìn, wọ́n máa bọ. Nígbà táyé wá lajú sìn, a bọ fóònù, kí ló dé tá a ṣe ń bẹ ajá fún irin? Táwa kó irin sẹ́ńkùlé, tá a máa wá bẹ ajá fún, tá a kó irin sẹ́ńkùlé, tá a lọ máa tọrọ nǹkan bẹ́ẹ̀ pé ò fẹ́ lásídẹ́ǹtì o. Instead kó lọ ṣe driver's test, kó gba driver's license gidi, kó lè mọ mọ́tò wà, kó dẹ̀ yé sáré ìsákùsá, kó dẹ̀ máa gbàdúrà kó tó kó ń lé pé tó Olúwa kó sọ ẹ lọ, kó sọ ẹ bọ̀, ó wá lọ ń bẹ ajá fóògùn kó má bàa l'accident. What kind of reasoning is that? Irú reasoning wo nìyẹn? Irú kí la rò débẹ̀? Àwa yìí kan náà la máa mú kọ́kọ́rọ́ sẹ́nu, tó wáyé pé mo múnú owó àwa yìí kan náà ǹjọ́ la fẹ́ ṣe yẹn dà? Ó yẹ ká ti kú òǹbẹ, ó yẹ ká ti wà civilize, ó yẹ ká ti kú òǹbẹ náà, ó yẹ ká ti kúrò ńbẹ̀. Gbogbo mùsùlùmí tó bá pera rẹ̀ mùsùlùmí tí ń tún lọ bá wọn bẹ ajá fóògùn, àìmọ̀kan ni o. Ẹ padà ń bẹ o. Ó pera rẹ̀ láàfáà, ó tún lọ bí ọdún Ògún. Ó pera rẹ̀ lálásàlátù, ó tún kí kọ́kọ́rọ́ sẹ́nu. Ìwọ dráìvà mọ́tò, ó ń lọ bẹ ajá fóògùn onítorí kó má bàa lásídẹ́ǹtì. Ní mọ́tò òun gbogbo ilé mẹkáníìkì ni wọ́n wá ní kóun lọ bọ̀gún. Òun dẹ̀ wò pé tóun bá bọ́ mọ́tò òun ò ní máa yọnu mọ́ a. Àkọ́kọ́ ni pé ó kọ́kọ́ hùwà ìmọ̀kan. Ẹlẹ́ẹ̀kejì, ó tutù ṣẹbọ mọ́ Ọlọ́hun. Ẹ fọ́lọ́hun lẹ́tọ́ rẹ̀ o, ẹ fọ́lọ́hun lẹ́tọ́ rẹ̀, ẹ fọ́lọ́hun lẹ́tọ́ rẹ̀ o, ẹ fọ́lọ́hun lẹ́tọ́ rẹ̀. Ẹ má fẹ́ tọ́ rẹ̀ fòrìṣà, ẹ fọ́lọ́hun lẹ́tọ́ rẹ̀ o. Ẹ fọ́lọ́hun lẹ́tọ́ rẹ̀ o, ẹ fọ́lọ́hun lẹ́tọ́ rẹ̀. Ẹ fọ́lọ́hun lẹ́tọ́ rẹ̀ o, ẹ fọ́lọ́hun lẹ́tọ́ rẹ̀. Ẹ má fẹ́ tọ́ rẹ̀ fòrìṣà, ẹ fọ́lọ́hun lẹ́tọ́ rẹ̀. Subhana rabbika rabbil izzati amma yasifun. Ká tó pàdé ní ọjọ́ mẹ́jọ. A pàdé lọ́jọ́ mẹ́jọ insha Allah bikurati. Ma assalam.